Torí pé sàmọ́ bá ti sọ̀rọ̀ ń pa fújì dáadáa gbogbo wọn ní fújì wa bàbá kébé kò ní bàjẹ́ bàbá gbogbo wa ní fújì nìyẹn máyégún tí ẹ bá kéyìn gbogbo wọn Saheed Òṣùpá Wasiu Alabi Màlà wọ́n pọ̀ Ààrẹ Ṣínà Àkànní Pápá Rẹ̀mí ó pọ̀ lọ́bẹ̀ akéyìn tí Jùjú náà kò ní bàjẹ́ lálẹ́ bàbá King Sunny Adé chief commander bàbá mi Wáíkì Àjàó ó pọ̀ ó ń lọ bẹ́ẹ̀ náà àmọ́ ìní a fẹ́ gbé lọ sókè díẹ̀ a fẹ́ gbé lọ sókè mọ́ wọn lórí orin ti pọ̀ yàtọ̀ sí fújì àti jùjú mo ní pọ̀ àwọn èèyàn púpọ̀ àrírí ìjókòó sọ̀npa ẹ̀ dáadáa àmọ́ nísìnyí a fẹ́ fọ́ sí wẹ́wẹ́ jẹ́ ká sọ̀rọ̀ nípa sákárà àtọ̀pọ̀lọpọ̀ orin tí wọ́n ti wà nígbà tí ó tẹ̀ sí fújì tí ó sì jùjú tí ó sì mọ́ra wọn bẹ́ẹ̀ náà gbogbo ilẹ̀ rántí ẹ̀yin àgbà bàbá wa Lefty Salami kọ́lọ̀ bá mi fọ̀rọ̀ kẹ́ bàbá ìgbìdẹ bàbá kọ́lọ̀ bí ẹ̀kọ́ rẹ̀ lójú yín bàbá ti lọ àmọ́ bàbá wà láyé bàbá Jamiu Lefty Salami bàbá mi kò ní bàjẹ́ láyéláyé mo kí yín sà ṣé dáadáa la bá yín sà àdúgbò bọ́lọ̀ ojú mo rí wẹ́rẹ́ yìí èmi náà ni ọwọ́ rẹ̀ bàbá ẹ sí bàbá ẹ kú rìn. àwọn olólùfẹ́ á wò pé èyí tó wà lọ́wọ́ yín lásán náà ẹ kọ́kọ́ gbó wa wọlé náà kẹfì kàn olólùfẹ́ yín kí wọ́n káàbọ̀ sórí ètò lẹ́nu sà. Gbogbo yín mo kí o wá gbogbo yín mo kí àtẹ̀bí àtọ̀rẹ́ ẹ kú àárọ̀ tí o gbogbo yín mo kí o wá àgùn àtọwọ́ bùsùn ẹni kú ẹni bí ó ní kú. Bàbá Jamiu kò ní bàjẹ́ lálẹ́ kí àwọn olólùfẹ́ yín káàkiri nígbà yẹn wà lórí ètò lónìí sá. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lọ́tùn lósì. Mo kí kábíyèsí wa Saheed Adémọ́lá Elégùṣì. Mo kí Fáṣẹ́gun Elégùṣì, Olísà Elégùṣì, Akeem Jagunje Elégùṣì, Ọlọ́wà Elégùṣì. Àwọn olórí pátápátá gbogbo yín mo kí. Mo kí bàbá wa Prince Olùsì, Olúyọ̀lé. Mo kí yín o, ẹ ṣeun ẹ kú àdúró tì mí o. Bàbá wa Ọjọ́rá, mo kí yín o kábíyèsí. Onírù kábíyèsí o, mo kí yín o. Bàbá wa kábíyèsí ẹlẹ́mọ̀rọ̀ gbogbo yín mo kí o. Gbogbo lọ́ba gbogbo yín ni mo kí pé ẹ ṣé o, Èkó ò ní bàjẹ́ o. Ó bóyá ó fòyín díẹ̀ bàbá wa kábíyèsí kọ́ ọba kí lọ́ọ́ bẹ Èkó náà. Kábíyèsí ọba Akíolú bàbá o rílì wà ní Akíolú Babátúndé ibà o mo ṣe bá o kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ ọba wa o ẹ ṣeun o. Kí ni sákárà níbo ló ti jẹ wá ẹ fún wa ní ìtàn ṣókí nípa sákárà ni. Ẹ ṣeun gan ṣe rí sákárà yẹn bó ṣe jẹ wá gangan rẹ̀ wọ́n máa ń pè nìkan ní Àdàmú Ìlọrin. Àdàmú Ìlọrin onísẹ́ẹ̀lì ni àwọn tó máa ń lu sẹ́ẹ̀lì fún bàbá wa ìbùlù a máa ń tẹ̀lé. Àdàmú Ìlọrin bàbá wa ìbùlù wa tún tẹ̀lé. wọ́n máa ń tẹ̀lé àwọn tí wọ́n ń tẹ̀lé bíi pé mò ń kọ́ṣẹ́. So at the end of the day nígbà máa yá bàbá yẹn ṣaláìsì báyìí ìbùlù a ṣe bẹ̀rẹ̀ ní pé sẹ́ẹ̀lì kí ló máa fi convince ọmọ ẹ̀kọ́ náà wọ́n gbómele wọnú ẹ̀ ìlú omele nígbòyà ìgbà ṣe mọ̀ pé kò jẹ́ Haúsá ló sábà lò. Bẹ́ẹ̀ni. Wọ́n bá gbé igbá sí a ṣàmà play àwọn ọmọ ẹ̀kọ́ ń jó díẹ̀díẹ̀ a máa dárin ilé lórí. Nígbà tó yá wọ́n bá gbé ìyálù sí ó máa ń dún kẹ̀ ó máa ń bá ara wọn lọ. Bàbá tún wò pé kí ni kóun tún já sí bó ṣe gbé gòjè sí ni ní àbíbò lọ òjì ẹ̀ tó gbé sí wọ́n rí pé ó ráìm
ọmọ Èkó gbà bẹ́ẹ̀ ni pé àwọn làwọn ní nǹkan àwọn sákárà rẹ̀. gòjé yẹn táwọn tá ló ń ta gòjé ń gbà yẹn ó ti wà ń gbà yẹn táwọn Haúsá ló ń ta àwọn Haúsá ló ní láti gòjé láti ilẹ̀ kọ́mọ Èkó tó wá gbà wọ́n bá gbé sí báwọn tó gbélé lórí báyìí ó bá lọ ni ibẹ̀ náà tún ni bàbá wa Àbíbù Olùwà ó ti gbà jẹ́ kúkú ká kú mu tán wọ́n wá gbé mọ́lú ẹ̀ lórí wọ́n ṣe gbé mọ́lú ẹ̀ lórí ni mọ́lú ẹ̀ ló wà lọ́wọ́ bàbá mi sobi sakara ṣe dúró ni. sọ àwọn náà lọ́kọ̀ tó pọ̀ mọ́ra wọn kó tó di nǹkan tó di yẹn. àwọn náà tó pọ̀ mọ́ra wọn. ṣé lẹ́kọ̀ọ́ ṣé tó bá ń sọ pa sakara ń sìn ṣé Èkó náà ni ló bí sakara kò ní bí sakara wà lọ́wọ́ gbò. Èkó ló ní sakara Èkó ló bí níbikíbi Èkó ló bí sakara Èkó ló bí sakara ibikíbi kan lọ sọ́wọ́ Èkó ló bí sakara lẹ́yìn ẹ̀ àwọn bàbá wa Yusuf Ọlátúnjí àwọn náà jáde. bàbá mi ṣe yẹn ni pé Àbíbù Olùwà yẹn síwájú bàbá Yusuf Ọlátúnjí. nọ́mbà 1 nìyẹn nọ́mbà 1 nìyẹn ibẹ̀ náà ni bàbá mi ti ní. nínú olórin tá a bá láyé Àbíbù Àyìndé làwa mọ̀ lágbà. nínú olórin tá a bá láyé Àbíbù Àyìndé làwa mọ̀ lágbà. Àyìndé Pẹ̀yìndà Ọlátúnjí Yusuf ni òun ló tún kù ní bàbá. Àjàó èmi gbà ẹ̀yin làgbà oníjọ́kíjọ́ ẹ̀yin làgbà lẹ́yìn Àbíbù tó kù. Ajílẹ̀ tí ló tẹ̀lé Yusufu ọmọjọ́ bàbá kù lẹ́jọ́ nú gẹ́gẹ́ bájà ó ṣe tẹ̀lé Àbíbù nílẹ̀ tí tẹ̀lé Àjàó Aláwọ̀ Òde àwọn apẹ̀gàn. bàbá ìgbà tẹ́ ń sọ tẹ́ bá ń sọ pé kò ṣé mo kí bá ṣe ń ṣèfọ̀rọ̀wérọ̀ ìtàn náà la tún gbà lẹ̀. bẹ́ẹ̀ni. àwọn míín sí òtẹ̀ ìdí mọ̀ nǹkan tó ń jẹ́ kó ibo lè kó gangan torí a gbọ́ pé gbà kangan owó Lẹ́kì phase 1 àtọ́nsán ẹ̀kan má rọ́kọ̀ nǹkan ni ẹnu tí ní obì ti gbó ibo lè kó gangan ọwọ́n bó lè kó tí ò ní dé ń sìn kí tó wá bẹ̀rẹ̀ kẹ́ tó wá máa sọ́n pọ̀ ọgbọ̀n wọn bá tọ́ṣẹ̀ wá jẹ́wọ́ Elégùṣì nǹkan ń sìn. Èkó gangan erékùṣì ni òun la máa ń pè ní island Èkó gangan nìyẹn gbogbo lóyè tẹ máa rí àtàwọn tó dọba lẹ́ni ọmọ ìsàlẹ̀ Èkó ni wọ́n ìsàlẹ̀ Èkó ni wọ́n oníkàkù ló dẹ̀ nílùú tiwọn bẹ́ẹ̀ kò kí ń yàwó lómi. òye wọn náà láti bẹ̀rẹ̀ lọ́wọ́ yín náà. irú ọba ọjọ́ ránṣẹ́ ìjọra tẹ̀ ń wò yẹn ìlú kan ni ẹ pé wọ́n ti lọ́ba ń bẹ̀ ẹni tó jẹ́ olóyè ló ń bẹ̀ tẹ́lẹ̀ ọ̀rẹ́ àbá mi ni Taoridi Àkànní Akápò Ọjọ́ra alias Bàbá Ọ̀dàn òun ló bí kábíyèsí Wàsíù Onírù irú ìjọra yẹn ìlú kan ni àwọn Elégùṣì irú ìlú wọn sì ìlú kan ni Ọ̀tọ̀ ìlú kan ni o. àmọ́ Ọ̀tọ̀ lọ́ba àbí. wọ́n lọ́ba wọ́n ṣe máa tún jọba mi báyìí so Ajégúnlẹ̀ tẹ́ ń wò yẹn sìn ìran Olúìwà ló ní tá máa ń pè lólùwà. Olúìwà gangan. Olúìwà àwọn náà ní ìlú kan ní lọ́tọ̀. àwọn Olùwà family. bẹ́ẹ̀ ni ẹ̀rí pé wọ́n ti jọba ń bẹ̀ ń sìn àbúrò wa ló jọba. Ajégúnlẹ̀ kan náà tẹ̀ ń sọ tí gbogbo báńdùn mọ́ nǹkan. bẹ́ẹ̀ ni àwọn àti Ìjọra lọ́jọ́ pàlà. Èkó náà Lagos Island náà gbogbo náà ti jẹ wá. pátápátá oníkàkù jẹ Lagos Island ní erékùṣù nìyẹn ibi tí oníkàkù ti ń dìde ni àtònírò ni o àti Elégùṣì ni o ibi tí oníkàkù wọn ti dìde. dé gbogbo àwọn Ìbẹ̀jú Lẹ́kì ẹ̀pẹ́ nǹkan ọ̀pọ̀ yẹn ń kọ́ bọ̀ lọ́wọ́. àwọn ti Ìbẹ̀jú Lẹ́kì ẹ̀mọ̀ wọ́n ti súnmọ́ Jẹ̀bú. so Ìjẹ̀bú ni agbára wọn ti. ibi táyé agbára wa dé aṣọ mi Èkó kọ́pọ̀tì mi ni mo sọ lẹ́yìn Ṣògótẹ̀dó ni. Ṣògótẹ̀dó ni lẹ́yìn Ṣògótẹ̀dó ẹ ti bọ́ sí Lẹ́kì ẹ ti wọ Lẹ́kì etí ọ̀sà ni gbogbo bẹ̀rẹ̀ díjọ Ṣògótẹ̀dó
àwọn òun ṣe Lẹ́kì. ṣé ẹ mọ̀ pé ìtẹ̀ ṣé ẹ wá mọ̀ pé Lẹ́kì phase 1 sì ti bẹ̀rẹ̀ láti gbogbo bíi Oriental gbogbo bíi Lẹ́kì tó gbé ti kọ́ pẹ́. àṣìṣọ ni lóòótọ́. Etí Ọ̀sà ló ní nǹkan ẹ̀ tó bá ń sọ fún mi pé Lẹ́kì ń sì máa gbé against ẹ̀ ẹ bá wọn jà. ní ìṣọmọ Lẹ́kì Etí Ọ̀sà lẹ́yìn.